nǹkan bẹ nílùú Ìwó ẹ jẹ́ á farabalẹ̀ ká gbọ́n tárákùnrin sọ ẹgbẹ́ àwọn tí ń dákọ kò tán wá tán síbẹ̀ o àwọn tí ń dákọ ẹ̀ wo tí wọ́n kó wọlé síbi tí wọ́n ti ń ṣe ètò yìí ẹ wò bílù ẹ wò lùwò kẹ́lẹ́ bá mọ̀ pé tá a bá ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wò àwọn eléyẹ sáfà ganu ẹ wo tí wọ́n kó wọlé kẹ́lẹ́ tó mọ̀ báyà wọn ganu. ó dàbí ẹni pé àwọn àfẹ́ lè kọjá àwọn àfáà tí ń ganu o ẹ jájọ wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ ń bí. àwọn tẹ̀ ń wò tí wọ́n ń bọ̀ yìí àwọn àfáà ni o àwọn àfáà ìlú Ìwó ni àwọn àfáà nínú àwọn tẹ̀ wá ń wò yìí kódà oríṣiríṣi àwọn èèyàn ńláńlá ní ń bẹ láàrin wọn eléyìí jẹ́ ká mọ̀ pé àwọn àfáà ìlú Ìwó àwọn ọ̀gánu sí o wọn yìí sáwọn àfáà tí mọ́ ganú sí o tí wọ́n bá láwọn àfáà ń ganú sí ó dàbí ẹni pé ṣerú àwọn ilé náà táwọn wò yìí pòfẹ́sọ̀ ń bẹ́nu wọn dókítọ̀ ń bẹ́nu wọn MSc ń bẹ́nu wọn tó jẹ́ pé kì í ṣe pé wọ́n ń ganú káàkiri wọn lọ ṣàdúrà ní olówó ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ ní àyín afẹ́kẹ́ di nǹkan kan mú ni pé àwùjọ aláàfáà kì í ṣàwùjọ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò lẹ́ ń wò ó àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́tẹ̀lé ọkọ̀ ìkọ̀kan wọlé àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́tẹ̀lé wọn wọlé o àfi sọ pé ìlú Ìwó ìlú àfáà kì í sì ṣe ìlú àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣàwọn àfáà ganu sí o ẹ wá nǹkan fìdílé mo fẹ́ jẹ́ àjọ wo tó ṣẹlẹ̀ láàrin nǹkan kan ló ṣẹlẹ̀ níbí tó gba ń tẹ́ kéèyàn jọ jókòó kéèyàn jọ wò ẹ farabalẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ló dúró gbogbo tẹ̀ ń wò ó ẹ wá nǹkan fìdílé. Samaatul Fadil baba professor Khidir Abdulbaki Muhammad bá a ṣe àdámọ̀ yẹn kó lọ fún àdáadáa. Adamallahu hayatahu. tí bá ti dákọ̀ àwọn bàbá máa ṣe Adamallahu hayatahu yẹn kó lọ fún àdáadáa. bàbá wa Dr. Dawud Al-Bardi. Adamallahu hayatahu. bàbá mi Dr. Abdul Rauf Tèmídà. Adamallahu hayatahu. bàbá wa Dr. Muslihuddin As-Salafi. Adamallahu hayatahu. bàbá mi Dr. Abdul Latif Abdulbaki. Adamallahu hayatahu. gbogbo àwọn ọmọ bàbá pátápátá látòkè délẹ̀. Látòkè dókè. gbogbo àwọn tí wọ́n rólé lẹ́yìn bàbá nù. Pátá. wọ́n sì rólé nú ilé náà dáadáa kò bàjẹ́ kò fi ṣẹ́jú kan bàjẹ́ rí láti pẹ́ lọ́hùn kókó má bàjẹ́ táyé òfin parẹ́. Àmín. àti gbogbo àwọn àfáà tí wọ́n rólé nínú ilé àwọn àfáà pátápátá nínú gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo ibi táwọn ènìyàn Ọlọ́run wà pátápátá. Olúwa bá ní máa ṣàlékún ìtọ́sọ́nà fún gbogbo wa. Àmín. bá ní máa ṣàlékún àlàáfíà fún gbogbo wa. Àmín. nínú ilé gbogbo àwọn àfáà pátápátá nílẹ̀ Yorùbá yìí ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. La hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. ibi àti bomi mímọ́ wọn àfi discrimination fún wa. àwa kì í discriminate.